مدير àti gbogbo àwa àfáà ẹ dákun ẹ já ṣe Allahu Akbar mẹ́tàlá ṣe ẹ dákun ẹ ní sùúrù jàmá. Bàbá wa ìmáàmù àgbà lọ́fà ni wọ́n ní wọ́n ṣe dáadáa púpọ̀ ní jókòó yìí wọ́n ṣe dáadáa púpọ̀ bí wọ́n ti máa ṣe náà sí nóòní abẹ́ Ọlọ́run àtàárọ̀ àtọ̀sán àtalẹ́ Ọlọ́run má jẹ́ kí kankan ó dàrú fún bàbá ìmáàmù àgbà lọ́fà mẹ́. Àmín. Gbogbo ẹni tínú ẹ bá dùn pẹ̀lú tí wọ́n ṣe fún wa níjókòó yìí kó dákun kó bá ń ṣe àmín. Àmín ya Allah. Ẹ ṣe púpọ̀. Imamul akibari li ofawi zorifi. Bàbá ẹ ṣe púpọ̀. Nú ẹni tó gbọ́dọ̀ kí yín lèmi náà wà. Imamul akibari li ofawi zorifi. Ẹ lágọ̀ bàbá. Imamul akibari li ofawi zorifi. Imamul akibari li ofawi zorifi. Tọ̀yìnbó ìfẹ́ kí o sọ di orin lọ púpọ̀ báwọn fa. Imamul akibari li ofawi zorifi. Imamul àdúrà bàbá ìmáàmù àgbà lọ́fà náà ni mo fẹ́ ṣe. Bàbá yìí dákun ẹ jókòó torí ta Nabi Muhammad. Ẹ tọ́ sàdúrà púpọ̀. Al-Muhaddis bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ìtẹ́ ṣe lónìí ọ̀jàgà ńlá lè gbé. Imamul akibari ni ofawi zorifi. Torí mi àti bàbá wa Mushafa bàbá náà mú mi dáadáa bí ọmọ báyìí ni wàláì summa billahi. Bàbá Ìmáàmù Mushafa àti bà kọ́lọ̀ ń kó tún sàlékún kẹ́ karama alikiyama wọn sí. Wọ́n gábà lè máa rí o. Ìwà wọn tí wọ́n wù lánàá náà lò ní fi rí bó ti rí. Wọ́n fún tọrọ ṣáàtù ẹ̀yin lọ́lọ́ fi sẹ̀sán fún wa lónìí. Tàṣà àlà. Kìí ṣe kó di ó pọ̀ rẹ̀ gẹ̀dẹ̀ káwọn èèyàn pọ̀ kí wọ́n má nítumọ̀. Tàṣà àlà. Kìí ṣe kó di ó pọ̀ káwọn èèyàn pọ̀ rẹ̀ gẹ̀dẹ̀ kọ́ ní yàrá ìyá èrò mẹ́mẹ́ o. Tàṣà àlà. Àní bí ọba ju èèyàn kan lọ kó sì jẹ́ èèyàn gidi kọ́ lọ́n sí fàlùbáríkà sí. Ẹ wo tẹ́sí lónìí láàrin ìṣẹ́jú mélòó 40 million sì pé. Àfáà mélòó ló lè ṣe bẹ́ẹ̀? Àpò rẹ̀ ni ó máa dù. Àwọn náà làdúrà mo fi ní ẹja ṣe Allahu Akbar mẹ́ta. Gbogbo ẹ̀yin jàmáà alásàlátù ẹni náà. Gbogbo ẹni ó bá wí ọmọ rẹ̀ náà yọ gà láyé. Àmín. Àní wá yín tì. Àmín ya Allah. Àní sunkún lórí yín. Àmín ya Allah. Ẹni ó bá sàmì bá ti wí fún ọ yóò rí bẹ́ẹ̀ fún òun náà. Àmín ya Allah. Ẹni la ilaha illallah. La ilaha illallah. Ó wá kọyọ̀ kan méjìlá wíhùn ẹni Allahu Akbar. Allahu Akbar. Wọ́n láti ta ṣàdúrà fún àwọn tí wọ́n wá náwó àfi àlùbáríkà tí ń bẹ lára yín ayúwà náà sùn tó ti jáde lẹ́nu yín láì mọ̀ iye tẹ́ ẹ̀ mọ̀ iye ẹ̀ mọ́. Allah. Bàbá wa Marwi àtàwọn àti gbogbo àwọn olóríire tẹ́ pè tẹ́ ń kọ́ńtró wọn pé báyìí ni kẹ́ mú wa. Bí bàbá wa Marwi ti máa ṣe nu pírójẹ́tì mi nílọrin o Ọlọ́run ló mọ iye owó tí bàbá Marwi yóò fún mi. Allah. Yóò fẹ́ 100 million. Bẹ́ẹ̀ni ó ń ṣe ha ó ti rí nù ìjọ 20 ìjọ 20 ìjọ 50 a sì fi parí ilé kéwú náà. Bàbá ìmáàmù bí wọ́n ti ṣe nù. Allah. Àtàwọn tó tún jọ wọ́n bẹ́ẹ̀ ẹ wá wò bẹ́ẹ̀ ti kíkì wọn tí wọ́n sì tún gba kíkì náà. Wọ́n wá fẹ́ràn bàbá wa ẹ̀gbọ́n wọn yìí Imam Mushafa wọ́n fẹ́ràn wọn púpọ̀. Ọlọ́run wọlé bẹ́ẹ̀ bàbá wa Marwi àti gbogbo ẹ̀yin tí bàbá ìmáàmù Ọ̀fà pè tẹ dáhùn ẹ̀ ní fọlá pìtàn Ziyada. ẹ̀ ní dolòsì
ẹni ọba sàmì bá ti tọrọ fún ọ yóò rí bẹ́ẹ̀ fóun náà. آمين كل يوم ká ṣe la ilaha illallah lérí tiwọn náà kọ́lọ́ njọ́ máa dá sí fún wọn. la ilaha illallah ká ṣe amínà. آمين gbogbo tí bàbá Marwi wá filẹ̀ látẹ̀rí àfa tọ́yè ọmọ alálùbáríkà púpọ̀ ni الله olóríire púpọ̀ ni ó mọwọ́ wẹ̀ ní fi ń bá àwọn àgbàlagbà jẹun. يا طيب الأسماء bí n bá wá bí lónìí mo jìtá يا من aago méjìlá ni mo kó lọrin ní bọ̀ wá. وما kí ni fi san tí n bá wá lónìí. at-tarikhu yu'idu nafsahu. ọ̀rọ̀ àná náà ló ti dìtàn lónìí là ń sọ yìí. ọlọ́run wọlé abẹ́ àti ájì wa Tayyib àti gbogbo àwọn àbúrò àti gbogbo ẹbí àti bàbá pátá irú kú òjijì báyìí ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ mọ̀ ọ́ mọ́. يا àwa طيب náà ní mọ̀. الأسماء ọlá amínà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. صل وسلم يا إلهي على رسول المصطفى صل وسلم يا إلهي على رسول المصطفى سلام عليك يا حبيبي نور الله مصطفى. èyí tí bàbá wa àgbà al-imam máa gbádùn náà nù ni òun náà láàmú fi lọ́nu mọ́tò nísìn ayé ẹ̀kọ́ ni. salamu alayka ya habibi نور الله مصطفى سلام عليك يا ملازي يا محبوب الأصفياء صل وسلم يا إلهي على رسول المصطفى ويبقى قلبي دائما هواك حبيب مصطفى متى لقاك يا ربي سيف الله إبيا صل وسلم يا إلهي على الرسول المصطفى سبحان الله سبحان الله العظيم مصطفى علىك قديما أسرى بك ليلا لا بركونيا صل وسلم يا إلهي على الرسول المصطفى صل يا ربنا وسلم على ما الله وللخالق رحمة وشفاه الله الله صل يا ربنا